Once again, Koiki Media bringing the world closer to your doorsteps. Oyo State, Nigeria, Iwo Road, Lawa. For the peaceful protest going on here. Peaceful protest, ni wọ́n ṣe ní ibi báyìí. Koiki Media bringing the world closer to your doorsteps. Oyo State, Ibadan, Iwo Road, Lawa. This is Iwo Road. Oyo State, Ibadan. Koiki Media bringing the world closer to your doorsteps. Iwo Road, Lawa. Iwo Road, Lawa. Ayé bàárẹ̀ ayé lẹ́bí bàjẹ́. Olúwa pé bí bẹ́ẹ̀ bọ́lá dẹ́kọ̀. Iwo Road, Lawa. Yeah, this is Nigeria. This is Nigeria. Everybody Nigeria. Location 419. Location 419, Lawa, as you can see. Here are the peaceful protesters. Koiki Media is live here again. Buhari olè Buhari ó ti kú báyìí, ó ti dọ̀bọ̀ lónìí. Òní ló dọ̀bọ̀ Buhari, òní gẹ́gẹ́ ló dọ̀bọ̀. Ṣé ti gbọ́ Buhari is dead. Buhari ti kú. Buhari is a monkey. Koiki Media bringing the world closer to your doorsteps. Gẹ́gẹ́ bí ẹ ti rí pé Iwo Road Lawa. Updates on the peaceful protest. Ẹ máa share broadcast ẹ̀yin tí ẹ bá ń wò. Koiki Media bringing the world closer to your doorsteps. Iwo Road, Lawa. Koiki Media bringing the world closer to your doorsteps. Gẹ́gẹ́ bí ẹ ti rí pé àwọn boys wọ́n ti yarí. Yes, we are no more slaves. A ò ṣe ẹrú mọ́, a ò ṣe ẹrú Fúlàní mọ́. Ṣé ti rí? Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Ìtì ẹ̀fẹ́ rí ni Yorùbá nation la fẹ́. Àsìkò ti tó, ilé ti lọ. Yorùbá nation no going back. Closer to your doorstep. Ìtì ẹ̀yìn èèyàn fẹ́ rí látàárọ̀ ni Yorùbá nation no going back. Níbo. Ẹ sọ̀rọ̀ sókè. We have the other media house here. We have Ìṣọ̀kan Ọmọ Oòduà TV. Yeah, Yorùbá nation no going back. A ò ṣe ẹrú mọ́, òmìnira ara wa la fẹ́. We are not joking. No going back. Yorùbá nation no going back. No going back.
broadcast yẹn tí ẹ bá ń wò Koiki Media bringing the world closer to your doorstep. ẹ máa rí post every bloggers ẹ máa post ẹ lórí Twitter. ẹ jẹ́ ká mọ̀ pé peaceful protest ni wọ́n ń ṣe ní ibi báyìí Ìwó road láwà Nàìjíríà láwà ní ibi location 419 location 419 yeah Ìwó road láwà Ìwó road nínú location 419 òun láwà. A ò ṣẹ́rú Fúlàní mọ́ Yorùbá nation now Yorùbá nation no going back as you can see. Àwọn peaceful protesters ló wà níbí báyìí lónìí. Yorùbá nation no going back. A ò ṣẹ́rú mọ́. Gàrí tá a bá dé láti skul a máa fi rí ẹ̀gbẹ́ ni. Kò ń sóúnjẹ tá a máa ń jẹ tá a bá dé láti skul nísìnyí àti ẹ̀ lè mú gàrí gan mọ́ gàrí tí wọ́n. A ò jí àmọ́. Gàrí ti di 600. Kí ló dé tá a bá tún sọ̀rọ̀ sókè ṣó máa di 1000. Ẹ jọ̀ọ́. Tinubu ò lè. Ẹ ti rí Yorùbá nation Yorùbá nation no going back. A ò ṣe ẹrú mọ́ òmìnira àwọn la fẹ́ no going back sir. Koiki Media bringing the world closer to your doorstep. Yorùbá nation no going back. No going back. No going back. No going back. Now Yorùbá nation now. Sọ fún wọn jẹ́ kọ́ mọ̀. Yorùbá nation now. No going back. A ò ṣe ẹrú mọ́ òmìnira àwọn la fẹ́. These are all peaceful protesters. Fídíò àwọn èèyàn wọ́n ti ń fídíò àwọn èèyàn àwọn tó yẹ lórúkọ wà nù wọn àwọn ọmọ sọ kọjá díẹ̀ díẹ̀ wọn gbà máa lọ́wọ́ pásọ̀ jọ̀lá sí ẹ̀fọ́ ayé nígbà pẹ̀lú àwọn We are live here in Oyo State, Ibadan, nínú location 419. Location 419 ni o. Location 419. Ìwó road la wà yìí. Abẹ́ bridge Ìwó road òun la wà yìí. Koiki Media bringing the world closer to your doorstep. Today being the 12th of June 2021. Oyo State, Ibadan, nínú location 419 Olawa. Peaceful protest, only one Shembi. Gẹ́gẹ́ bí ẹ ti rí, for people in diaspora, home and abroad. They are all here, they are all converged here for a peaceful protest.
Shetiri, Buhari must go. Location 419 is not working. It's not working. Òṣèrú ma, Òṣèrú Fúlàní mọ́. Yorùbá nation not going back. I'm looking for somebody. He is with you. Sorry, Koiki. I believe Koiki is yes, I know. He's not even what do we do? It's not to love this place. They should know there's a boat. Or we allow them to go. They should go. Once again, Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 12th of June, 2021. Iwo Road Lawa, fún peaceful protest. Peaceful protest, the only one ṣe ní ibi báyìí. Yorùbá Nation sticker, òun ni wọ́n lẹ̀ yìí. This is Yorùbá Nation sticker. This is Yorùbá Nation sticker. Koiki Media bringing the world closer to your doorstep. What they are trying to tell you is location 419 is there. A ò fẹ́ Fúlàní, location 419 ti kú. Yorùbá Nation no going back. Ṣé ẹrú mọ́ òmìnira ara wa la fẹ́. Iwo Road Bridge láwa gẹ́gẹ́ bí ẹ ti rí pé àwọn armies, Nigerian armies are there. Location 419 armies. They are here, as you can see. Ẹ máa share broadcast ẹ̀yin tí ẹ bá ń wò. Koiki ẹkúṣẹ́ o. Ẹjọ́ ẹ ti ṣe ìlú ojú ẹ máa ìwójú ìlú ojú tèmi gẹ́gẹ́ bí ẹ ní ṣe ìlú bíbí ẹ wà lọ́tọ́ lè fi lè ta. Òyà jẹ́ máa kọjá báyìí.
Nation. 1914 is a scam. It's a scam. We are tired. We are going. For Buhari o. For Buhari, Yorùbá Nation, àwọn béèrè. No going back. Yorùbá wa ń bì. Bọ́pẹ́ ti débì. Adúró tán ni Yorùbá. For Tinubu o. Àwọn ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀. Ojú yọbọ. Ó ti rẹ́sìn ẹ̀ pẹ̀lú Buhari. Wọ́n ti sọ fún olórí ìrọ̀lẹ́ jókòó sẹ́kù kó máa ṣe kíni kó máa sọ̀rọ̀ zoni which means kó ti tẹ́ ọmọ Yorùbá náà wà o. A ò ṣẹrú mọ́ òmìnira ara wa la fẹ́. Yorùbá Nation no going back. No going back ni o bàbá ìyá wọn. Àwọn àmọ̀tẹ́kùn yìí mo fẹ́ kí wọ́n bẹ̀. This is a peaceful protest. Koiki Media bringing the world closer to your doorsteps. Ẹ̀rí àwọn àmọ̀tẹ́kùn ọlọ́pàá, they are all here to make sure it is peaceful. They are here to make sure pé wọ́n hijack protest mọ́ wa lọ́wọ́. All security operatives are here. Àwọn Nigerian army, àmọ̀tẹ́kùn ọlọ́pàá, they are all here to make sure the protest is not being hijacked. Iwo Road la wà. We are in Iwo Road. Ìgbà tá a sọ fún pé ká pín ìṣẹ̀bẹ̀ yìí ń pariwo wọn Nàìjíríà. A ní ká pín ẹ̀ pariwo wọn Nàìjíríà. Olè. Ẹni bẹ́ẹ̀ pa wá Nàìjíríà kí ló dé? Gbogbo kan ló wọ́n jà ìwọ́ wẹ́rẹ́ wọ́n. Sìgá gẹ́ tún wọ́n sìgá náà tún wọ́n. Lọ́wọ́ ká ti wọ́n wáyé olè. Odùduwà self-determination. Yorùbá Nation no going back. Ẹ jẹ́ n kà fún yín o, Odùduwà self-determination. I support Odùduwà independence. Ilẹ̀ tó sàn fún wàrà àti fún oyin. Free Odùduwà Nation now. Ṣètìrì Yorùbá Nation no going back. Ìtì ẹ fẹ́ rí látàárọ̀ òun ni a ti fi hàn yín. Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 12th of June 2021. Iwo Road òun la wà báyìí ní abẹ́ bridge Iwo Road. Gẹ́gẹ́ bí ẹ ti rí pé peaceful protest ni àwọn èèyàn ṣe ní ibi. We have all security operatives here. They are here to make sure the protest is not being hijacked. Àdáwà lálẹ́ o, ká ṣe náà fẹ́ la béèrè o, ẹjọ́ ẹ má fi àjẹ wá o. Ẹ má jà kúnú ya. Ẹ kànú wọn, ẹ má jà kúnú ya. Ẹ sọ wá di ọlọ́kadà tán, odidi electrician ẹ wò mí lórí ọ̀kadà. Ètí ayé lélẹ̀. Ẹ má fi àjẹ wá, ìyá tẹ́ fi jẹ wá ló gbé wa débi ẹ ṣàánú wa o. Ẹ lè jalè. A lè jalè o, àbá ń jà o, àbá ń fa wàhálà o, ìyá tẹ́ fi jẹ wá ni o. Ogun láyé ni. Ẹ̀yin tí ẹ bá wo broadcast yẹn máa share. Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ ti rí i pé peaceful protest ni wọ́n ṣe ń bí wọ́n ọjà. They are not fighting anybody.
Yoruba Nation now, no going back. Inú location 419 òun la wà, Ìwó road la wà báyìí. ẹjẹ́ bí ó máa pa wọ́n lọ wọ́n fara mọ́ tó bá ti bá wọn lọ́tẹ̀ kan yóò mọ wọn là ó ti tán ní tó dẹ̀ kó bá wa dùn. ìṣẹ́gbẹ̀ kí ayọ̀ ṣe ń mú o kí ayọ̀ ṣe ń mú báyìí o gbogbo sọ́jà ẹ̀ ṣàdúgbò ọ̀tọ̀dọ̀ Boko Haram wọ́n lọ fínísì wọn àwọn tó mọ̀ pé lè jà fún wa wọ́n lọ fínísì wọn wọ́n á tún wá dá Boko Haram àwọn Haúsá sọ́jà wọ́n á tún dà sí wa bí kan máa pa wá wọ́n bá tún ààrẹ lónìí. Ìgbà yóò ṣe é kí ọ̀tọ̀ ṣe é rà o, ẹ ṣàdúgbò o. Koiki Media bringing the world closer to your doorsteps. Like us, today being the 12th of June 2021. Peaceful protest ní wọ́n ṣe ní ibi báyìí ní Ìwó road inú location 419. Yoruba Nation, no going back. Koiki Media bringing the world closer to your doorstep. ẹ má jẹ́ káwọn eré àgọ́ sí akíní gbà mọ́ wa lọ́wọ́ tó bá ti jà gbà mọ́ wa lọ́wọ́ gbogbo wa tá a jáde orí kọ̀ọ̀kan ló ní lídà kọ̀ọ̀kan so ìgbà tá a dé ti rí gọ́ọ̀nà gbogbo wa la ní lídà ẹlòmíì lè máa kọjá gidi wa eré àgọ́ sí akíní gbà gbà lọ́kọ́jọ́ lọ́jà lídà wọn wà gbé ẹjẹ́ kọ́ máa lọ ẹ jẹ́ kọ́ máa lọ protest náà ṣe lè kó lọ́wọ́ báyìí
ẹgbẹ́ ẹ̀gbọ́n tí wọ́n bá jẹ̀ lọ àní ká má lọ kò sẹ́ni tó wá wàhálà wà bí. gbogbo wa àwa wàhálà wà bí. bó jẹ́ jẹ́ tó wà náà wà tẹ́ bá dá wọn dó àwa náà dúró bí ọkọ̀ sírí àwà iṣẹ́ làwa náà ṣe o. tẹ́ bá dá wọn dó wà náà wà náà àná ọmọ ẹ̀gbọ́n ṣe nǹkan ni o. tẹ́ bá ń lọ báyìí ọ̀nà kan fún ìlàsán ni o. bí ẹni kà ní túmọ̀ tá a wá ṣe mí ló ṣe rí o. Mama fún àwọn òkè wọn àwọn ẹgbẹ́ bá kálé lọ èyíká mi ò lọ fún àwọn ẹgbẹ́ kálé lọ àwọn ẹgbẹ́ kálé lọ. ẹ̀yin yìí wá wá jáde àwa tẹ̀ kọ́ bàtàjọ́ máa yé wọn wọ́n ti mú ní ayé le. àwa jáde o ọ̀gájọ́ máa yé wọn àwọn náà ti kú. lẹ́sì padà. lẹ́yìn tó wọ́n wọ́n òkè padà lẹ́yìn máa wọ́n padà kí ló wà bẹ́ẹ̀. wọ́n á yẹ wẹ́pù epo èké. ẹ̀fọ́ àti ọ̀rọ̀ tí ariwo rẹ̀ ariwo bẹ́ẹ̀. Koiki Media bringing the world closer to your doorstep. Iwogo, Lawabai. Ẹ máa ta bíìtì. Wọ́n yí bàbá rẹ̀ àti wọ́n tún jáde padà.
I change your money to get it. Ṣé wọ́n sì fún bàbá yẹn? Bàbá ilé ẹjọ́ wẹ́lẹ̀ gbé fọ́ọ̀rọ̀ yìí ní challenge. Ẹni bàbá la ṣe. Ó dé pẹ̀lú àwọn ìlú mi kọjá. Àwùjọ mi wà, àwùjọ mi bọ̀, àwùjọ mi. Afa! Ojua! Ṣé wàá gba fóònù yẹn? Ó jẹ́ gba fóònù ọmọ yẹn kámẹ́rà wa gba fóònù rẹ̀. Ó ti kú padà nígbà tó bẹ̀rẹ̀ náà rẹ̀. Láti dàdí ọ, ọmọ yìí ń dàdí ní ìṣe ní ìṣe. Aláàbò àjẹ sápò ni o. Ọ̀kadà ẹ máa gbé mi lọ rẹ́ńdà bá ojú tó wojú. Can see what is happening here.
As you can see what is happening here. Gbé aṣọ ògùn wọ̀ láti lè jẹ́ kẹ́ mọ̀ pé a ò ṣe ẹrú mọ́, kì í ṣeré rárá. We are not joking. Ẹ ti rí a ò ṣerú mọ́, a ò ṣeré. We are not joking. Ó ti dogun finally.